A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti kọ̀ láti gba ẹ̀bẹ̀ ìyọ̀ǹda gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello bí ó ti ṣe àwáwí ọ̀nà tí wọ́n gbà fi béèrè fún ìyọ̀ǹda. Adájọ́ Mariam Anene ni ó sọ níbi ìgbẹ́jọ́ òní wípé àsìkò kò tíì tó fún ẹ̀bẹ̀ ìyọ̀ǹda nítorí wọ́n ti gbé ìgbésẹ̀ yìí kí Bello tó fi ojú ba ilé-ẹjọ́. Bello pẹ̀lú àwọn méjì mìíràn ni wọ́n ń kojú ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi kàn án. Ní ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọjọ́ 22 oṣù kọkànlá ni wọ́n bẹ ẹ̀bẹ̀ ìyọ̀ǹda bail application síwájú ìgbẹ́jọ́ Bello tí ó wáyé ní ọjọ́ 27 oṣù kọkànlá, ọjọ́ díẹ̀ kí wọ́n tó fi sí àhámọ́ àjọ EFCC ní ọjọ́ 26 oṣù kọkànlá. Agbẹjọ́rò Bello, Àgbà-amòfin Jacob Daudu rọ ilé-ẹjọ́ kí ó gba ọ̀rọ̀ Bello yẹ̀wò nítorí oníbàárà rẹ̀ tí ó jẹ́ gómìnà àná ti lo sáà méjì kò ní tàpá sí òfin ìyọ̀ǹda. Ṣùgbọ́n agbẹjọ́rò fún àjọ EFCC, Àgbà-amòfin Kẹ́mi Pìyíò tako èyí, wípé ìbéèrè fún ìyọ̀ǹda Bello kò tẹ̀lé ìlànà òfin. Bẹ́ẹ̀ olùjẹ́jọ́ kejì Umar Ọ̀rìṣà gba ìyọ̀ǹda pẹ̀lú 300 mílíọ̀nù náírà àti onídùúró méjì tí wọ́n ní ilẹ̀ ní ìlú Àbújá kí wọ́n sì ṣe àgbékalẹ̀ ojúlówó ìwé ilẹ̀ wọn sí ilé-ẹjọ́ pẹ̀lú ìwé ìrìnnà International Passport àti Ọ̀rìṣà pẹ̀lú. Èyí ń wáyé bí ilé-ẹjọ́ Magistrate ìlú Adó-Èkìtì náà ṣe kọ̀ láti gba ìyọ̀ǹda ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí nínú ẹ̀sùn tí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókùn pè lórí ẹ̀sùn ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára cybercrime tako Fárótìmí. Fárótìmí ni wọ́n fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako olùdásílẹ̀ Ifásitì Afẹ́ Babalọ́lá, Ààrẹ Afẹ́ Babalọ́lá. Níbi ìgbẹ́jọ́ òní ni adájọ́ Magistrate Àbáyọ̀mí Adéọ̀sùn ti sún ìgbẹ́jọ́ lórí ìyọ̀ǹda bail application sí 20 oṣù kọkànlá lẹ́yìn tí agbẹjọ́rò fún iléeṣẹ́ ọlọ́pàá Samson Ọ̀ṣọ́bù ṣe àríyànjiyàn wípé ìwé ìbéèrè fún ìyọ̀ǹda tí wọ́n ṣe àgbékalẹ̀ kò tẹ̀lé ìlànà òfin. Ṣùgbọ́n èyí yàtọ̀ sí ìgbẹ́jọ́ ọjọ́ Ajé níbi tí ilé-ẹjọ́ gíga ìlú Adó-Èkìtì ti gba ìyọ̀ǹda Fárótìmí ní ọjọ́ Ajé. Ìròyìn jábọ̀ wípé ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí ní ọ̀sẹ̀ tí ó kọjá kí wọ́n tó fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ ní Ọjọ́rú. Wọ́n fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan Fárótìmí tí ó jẹ jáde nínú ìwé rẹ̀ Nigeria and its Criminal Justice System, níbi tí ó ti fi ẹ̀sùn kan Babalọ́lá wípé ó ṣe lòdì sí ilé-ẹjọ́ tó ga jùlọ. Níbi ìdájọ́ ni adájọ́ Magistrate ti pàṣẹ kí wọ́n fi Fárótìmí sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe. Àhámọ́ Fárótìmí ti wá fa awuyewuye lórílẹ̀-èdè. Lára àwọn tí ó kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ yìí ni olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore, ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, Àgbà-amòfin Fẹ́mi Fálànà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fálànà ṣe àpèjúwe àhámọ́ Fárótìmí ní ìṣelòdì sófin bí ó ti ní kí wọ́n yọ̀ǹda rẹ̀ ní kíákíá. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ṣe àwáwí wípé Fárótìmí kọ̀ láti jẹ́wọ́ nígbà tí wọ́n kọ́kọ́ fi ìwé ìpè ránṣẹ́ sí i lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Honorébù Àbíkẹ́ Dábírí-Ẹrẹwà, alága àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé (NIDCOM) ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Dókítà Bólú Ògúnyẹmí lẹ́yìn ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ àwọn dókítà ní orílẹ̀-èdè Canada (CMA). Dókítà Ògúnyẹmí fìtàn balẹ̀ láti di ọmọ ilẹ̀ aláwọ̀ dúdú àkọ́kọ́ láti gba irúfẹ́ ipò bẹ́ẹ̀ láti 158 years tí CMA ti ń wà. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn fún NIDCOM, Abdulrahman Balogun, ní Dábírí-Ẹrẹwà ti gbóríyìn fún àṣeyọrí Dókítà Ògúnyẹmí tí ó ṣe àpẹẹrẹ iṣẹ́ takuntakun àti ìfọkànsìn. Ó ṣe àpèjúwe àṣeyọrí rẹ̀ ní àpẹẹrẹ rere fún orílẹ̀-èdè Nàìjíríà àti èèyàn ilẹ̀ Áfíríkà lágbàáyé bí ó ti gbà wọ́n ní ìyànjú kí wọ́n máa tayọ ní gbogbo ibi tí wọ́n bá wà nínú iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Dókítà Bólú Ògúnyẹmí jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi ilẹ̀ òkèèrè
ṣebùgbé. Ó jẹ́ oníṣègùn ìwòsàn ara dermatologist tí wọ́n tún ń pè ní skin doctor. Ìyànsípò rẹ̀ tí àjọ CMA yóò fìdí ẹ̀ múlẹ̀ títí oṣù karùn-ún ọdún 2025 ni yóò túbọ̀ ṣe ìgbélárugẹ àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ òkèèrè. Alága NECOM fi ìgboyà rẹ̀ hàn wípé iṣẹ́ Dókítà Ògúnyẹmí yóò túbọ̀ fọ rere Nàìjíríà àti ará ilẹ̀ Áfíríkà ní ilẹ̀ òkèèrè fún ìyànjú ìran tó ń bọ̀ tí wọ́n ń tọ ipasẹ̀ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan Shamsudeen Babatunde Ogunjimi gẹ́gẹ́ bí adelé olùṣirò àgbà fún ìjọba àpapọ̀ AGF. Ìyànsípò Ogunjimi wáyé lẹ́yìn tí olùṣirò àgbà tó wà lórí oyè Dókítà Olúwatóyìn Shakirat Madeyin bá fẹ̀yìntì. Tinubu kéde ìyànsípò yìí láti rí i dájú wípé ìfipòsílẹ̀ lọ ní ìrọ̀rùn fún ìṣàkóso owó ìlú. Nínú àtẹ̀jáde, agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni wọ́n ti ṣàlàyé wípé Ògúnjìmí tí ìrírí rẹ̀ lé ní 30 ọdún nídìí àmójútó owó aládàáni àti tìjọba ni ó yẹ lẹ́ni wọ́n yàn sípò olùṣirò àgbà. Ó gba oyè gẹ́gẹ́ bí Chartered Accountant, Certified Fraud Examiner, Chartered Stockbroker and Chartered Security and Investment Specialist. Tinubu fi ìgboyà rẹ̀ hàn wípé ìyànsípò Ògúnjìmí yóò mú àyípadà rere bá èròǹgbà rẹ̀ fún àtúpalẹ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 3 pẹ̀lú ayédèrú owó ilẹ̀ òkèèrè tí iye rẹ̀ tó n100.5 billion. Níbi wọ́n pàtẹ àwọn wọ̀nyí sí ni agbẹnusọ ọlọ́pàá Abdullahi Haruna Kiyawa ti sọ wípé owó tí ó wà ní owó dọ́là pẹ̀lú àwọn owó ilẹ̀ òkèèrè mìíràn jẹ́ 51.9 million sefa, $3.3 million àti $1.4 million pẹ̀lú ohun ìjà olóró ní ìkáwọ́ wọn. Àwọn afurasí Muhammad Abdullahi, Muhammad Mukhtar àti Nura Ibrahim jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kọ̀ láti sọ ibi wọ́n ti rí ayédèrú owó tàbí ibi wọ́n ti tẹ̀ ẹ́. Ọ̀kan nínú wọn, Nura Ibrahim, ní ìpínlẹ̀ Èkó ni àwọn ti rí ayédèrú owó yìí nígbà tí Muhammad Mukhtar tẹnumọ́ wípé wọ́n tan òun wọ inú iṣẹ́ yìí ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.